It don't happen. It don't happen. Akójúmọ́ ọ̀dẹ̀ òdòbí. Mo kàn ń mú dá wa lójú pé òní ọjọ́ 26 oṣù keje ya 2021. Òní ni ìgbẹ́jọ́ olóyè Adéyẹmọ Sunday tí gbogbo èèyàn mọ̀ sí Igboho sà. Lákòókò tí mo ń sọ̀rọ̀ yìí, information ti tẹ̀ wá lọ́wọ́ pé wọ́n ti wọnú kóòtù lọ. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé ẹjọ́ ọmọ Adéyẹmọ nìkan ló wà ní kóòtù. Kì í dẹ̀ ṣe gba wa táwa ní Nàìjíríà náà ìlàlẹ́ láǹfààní láti yọjú síbẹ̀. Ṣùgbọ́n wọn náà tó lọ tó bá mọ́ra rẹ lọ́mọ ọkọ Yorùbá. Àkókò ní láti pray fún ọmọ Adéyẹmọ. Kọ́lọ́run ó bá wa yọ nínú ọ̀fìn àìmọwọ́ mẹsẹ̀ tó kó sí. Torí pé ìyà ìmọ̀dí ló ń jẹ. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ọba dákẹ́dájọ́ ni. Bá dájọ́ ayé bá dájọ́ tó dáadáa, Ọlọ́run á tún dá. Bá dájọ́ ayé bá dájọ́ tí ò dáadáa, Ọlọ́run á tún dá. Bọ̀ lórí Sunday Igboho yìí, mo mọ̀ wípé tó bá ń wu ọ̀pọ̀ èèyàn ló máa ń wu Ọlọ́run. Tó bá dẹ̀ ń wu Ọlọ́run ló máa ń wu ọ̀pọ̀ èèyàn. Wọ́n náà mọ̀ wá ríra rẹ bíi pé kí mo fẹ́ lọ ṣe ń Kútọ̀nù, o lè má lọ Kútọ̀nù. Èmi náà láǹfààní àti lọ. Ṣùgbọ́n àǹfààní wà fún ẹ láti mú fóònù ẹ láti sọ èrò ọkàn ẹ ní tòótọ́ lórí ẹ. Because àwa tá wà ní Nàìjíríà, àrínà rí ọ̀rọ̀ yẹn ju àwọn tó wà ní Kútọ̀nù lọ. Àrínà rí ọ̀rọ̀ yẹn ju àwọn federal government lọ. Torí èrò tiwa kò papọ̀ mọ́ ti federal government. Ṣùgbọ́n náà lè sọ bó o bá ní YouTube tó ní Instagram, o ṣáà máa ní Facebook. Ẹ̀rọ ayélujára kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ síbẹ̀. Lẹ́yìn pé kó má sọ nǹkan tó bá lè fà ẹ́ lásọ̀yà. Ṣùgbọ́n nǹkan tó bá rí tàbí tó bá mọ̀ nípa olóyè Ìgbòho, àkókò yìí kò sí fún àti máa wo àṣìṣe èèyàn. Lẹ́yìn wípé ká máa sọ nǹkan tá a bá mọ̀ nípa rẹ̀ nínú ìrìn àjò tó fi ń jà fún mẹ̀kúnnù. Torí gbogbo wa ti mọ̀ pé orin ní ṣáájú ọ̀tẹ̀. Kò sí nǹkan kan tó jẹ́ kí gbogbo kìíní kò lè hánrán báyìí. Gbogbo wa ti mọ̀ tó wà ń bẹ̀. Torí pé a fẹ́ fọ́ọ̀mù Odùduwà nation. Iná ló jẹ́ kó le. Èmi gbàgbé kọ́ ọmọ Adéyẹmọ kó lè rí wí ni o. Bẹ́ẹ̀ ni, kó lè rí sọ nínú ayé ni. Torí pé gbogbo ilé ìgbà tí ó bá fi tó jọ́ mélòó kan ó máa dìtàn. Gbogbo àná ni ẹja múra ká lè dìtàn rere nínú ayé. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mo believe pé àwọn ọmọ àlè Yorùbá kan wọ́n lè dúró sí kọ̀rọ̀ báyìí tí wọ́n mọ̀ rẹ́rìn tí wọ́n mọ̀ pé Ọlọ́run mú Ìgbòho. Òjò ń payọ̀ orí ń dunnú. Ọlọ́run lè mú Ìgbòho tòótọ́, ṣùgbọ́n ọjọ́ tí èṣù ó bá mú wọ̀ náà, ó mọ̀ pé èṣù ju Ọlọ́run lọ bí iṣẹ́ aburú. Torí pé ó pé èèyàn kọ́ Ọlọ́run ó mú ju kéṣù ó mú lọ. Torí pé tó lọ́n bá mú èèyàn, tẹ́ bá bẹ Ọlọ́run máa ń gbọ́. Tẹ́ bá bẹ èṣù lè gbódìdí èèyàn kó tó di pé yóò dáríjì ẹni tó bá mú, tàbí kó tiẹ̀ má dáríjì kó gbódìdí èèyàn gan, kó gba gbogbo tí èèyàn bá ní nínú ayé kó tó má dáríjì èèyàn. Kí èèyàn kó má jẹ́ Ànábì Muhammad sallam, ó ní fẹ́ràn alábàágbé rẹ̀ àtàrà ilé rẹ̀, bá wọn ṣe. Ṣèbá Ànábì ló lẹ́sìn tá a gbé dání, ẹ̀sìn Islam tá a gbé dání. Ohun tó wá ní ká bá gbogbo àwọn yẹn ṣe, ṣé kò mọ̀ pé a bá Kírísítẹ́nì gbélé? Àbí kò mọ̀ pé a bá ẹlẹ́sìn àbáláyé gbélé? Ẹ̀sìn papọ̀ mọ́ bá gbé ẹ̀dá. Ẹ̀sìn kò ọ̀tọ̀ lẹ́sìn, ọ̀tọ̀ ní bá gbé ẹ̀dá. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn Mùsùlùmí lè máa wò pé Sunday kì í ṣe Muslim. Kí làwọn fẹ́ máa pray fún sí? Kò í ṣe pé ó kù. Tí Kristẹni bá kú ni Mùsùlùmí ò lè ṣe prayer fún. Torí Kristẹni gan ò retí àdúrà yín. Because àwọn gangan ti nígbàgbọ́ pé àdúrà ò kì í bá òkú, iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ó mọ̀ tọ̀ lẹ́yìn. Bọ́tá láyé lélẹ̀, àtijọ́ ń gbé, àtijọ́ ń ṣe èèyàn wá sí ni. Ọmọ bíbí ilẹ̀ adúláwọ̀ ni. Ẹ lè má jọ jẹ́ lẹ́sìn kan náà. Ẹ lè má jọ jọmọ ìlú kan náà. Ẹ lè má jọ jọmọ agboolé kankan náà. Even though ẹ lè má jọ ṣẹgbẹ́. Bẹ́ẹ̀ ni, ẹ lè má jọ ṣẹgbẹ́. Bí tó jẹ́ kó máa clear as MC ni pé kì í ṣe pé ọ̀rọ̀ òṣèlú ni olóyè Adéyẹmọ gbé dání. Because tó bá gbé ọ̀rọ̀ òṣèlú dání ni, ó yẹ kó máa ní iṣẹ́ ṣe pẹ̀lú federal government. Tí ò bá ní ṣe pẹ̀lú federal government, ó yẹ kó máa ní ṣe pẹ̀lú state government ẹ̀. Ọ̀yọ́ state, because different party ni àwọn parties méjèèjì yẹn ní position ní national and state level.
so it's not the same party. So ó yẹ kó mọ̀ pé ẹ̀tọ́ èmi àti ẹ̀ ló ń jà fún, bó tilẹ̀ jẹ́ pé kò sí láyé yìí béèyàn ó ṣe rìn torí òní mi. Bọ̀ ó ṣe máa wò yẹn lásìkò yìí, jọ̀ọ́ nítorí Ọlọ́run, tó bá ní o dúró tì tàbí o bẹ̀rẹ̀ sí ní competition letter gẹ́gẹ́ bí ipò àtagbára tó ní lénìí yìí tó ń petition ẹ̀ bí kan ṣàjà sẹ́wọ̀n tàbí kan fà lé Nigeria Federal Government lọ́wọ́, kan bẹ̀rẹ̀ gbéṣẹ́, kan bẹ̀rẹ̀ gbá, kan bẹ̀rẹ̀ àwo. Kí ni nǹkan, ṣé wọ́n á dá orúkọ ẹ̀, iyì ara Ìgbòho tó ti ní, ṣé wọ́n máa gbé fún ẹ ni? Wọ́n lè gbé fún ẹ, wọ́n lè gbé fún ẹ, kò possible. Even though tó o bá tún wá níbẹ̀ lọ́hùn fún tọ́lọ́hun wá kó yọ nínú làásìgbò yìí, o tún lè tara ìrójú rere Ọlọ́run. Gbogbo àwọn kan tí wọ́n ń fà tí ò tó ẹ lọ́wọ́, ó lè tibẹ̀ tó ẹ lọ́wọ́. Gbogbo ohun tí mò ń sọ látọjọ́ yìí, n tó wà lọ́mìí mi ni mò ń sọ, n tó wà lọ́kàn mi bọ́ọ̀lọ́run ṣe darí mi ni mo ṣe ń sọ. So eléyìí tí mo tún ń sọ yìí, a lè máa rí ẹlòmíì tó máa ní sọmọ ìyá ẹ̀ ní kí ló kàn ń bẹ̀, alátẹnujẹ ni, onígbani aláwo ni. Èmi àti olóyè Sunday Igboho mi ò rí wọn rí physically báyìí lẹ́yìn pé kí n wò wọn lórí, kí n wo picture wọn tàbí kí n wò lórí social media, ó tán, kò síbi kankan tí mo ti ń wò. Ṣùgbọ́n no matter how, ara ilé mi ò dá, èèyàn mi ò sùn, ò lè fi wé ara àta, àti pé kí ni ò dá ń bẹ̀. Ṣé ìwọ gangan fúnra rẹ ṣé o perfect nínú ayé ni? Ṣé o perfect nínú ayé ni? Lẹ́nìí kì í ṣe pé mo wá sọ̀rọ̀, mi ò wá sọ̀rọ̀ kankan, tí má tẹ̀ máa sọ̀rọ̀ ó dìgbà tí wọ́n bá dé lábọ̀ court. Ìgbà yẹn ni mo tó ní ọ̀rọ̀ láti sọ sórí social media. Nǹkan tí mo kàn fẹ́ lásìkò yìí ni pé mo kàn gbà ládùúrà pé ìwọ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo, ọba olùgbèjà ẹ̀dá, ọba tó sì pé alátìlẹ́yìn ẹ̀dá ni, ọba tóbi mọ́tìkà lẹ́yìn, alágbára lórí ayé àtọ̀run, wọlá láṣẹ lórí ayé àtọ̀run. Àṣẹ kún fàyẹ̀ kan rẹ̀ ń bẹ́ẹ̀ o, ká tó dáyé ó ti wà, gbàtà dáyé tó ń ṣiṣẹ́, bàbá tó ṣe láyé mọ́ yóò mọ̀ ṣiṣẹ́. Mo fẹ́ kó bá mi pàṣẹ kún fàyẹ̀ kan rẹ̀, mo bẹ̀ ọ́ wọ́n láàjọ kan ṣoṣo rẹ̀ Ọlọ́run, bá mi lọ kó sí àwọn agbẹjọ́rò àti adájọ́ gbogbo Benin Republic nínú, jẹ́ kí wọ́n yọ́nú sí Sunday lénìí. Wọ́n láàánú rẹ̀ Ọlọ́run, wọ́n láti tóbi rẹ̀ Ọlọ́run, wọ́n lá wípé mi ò ní nǹkan kan tí mò ń ké pè àyàfi wọ́ Ọlọ́run. Ọlọ́run má dojú àdó àti ilẹ̀ Yorùbá lórí ọmọọba Sunday Adéyẹmọ Ìgbòho. Ọlọ́run jẹ́ kó rí ìtúsílẹ̀ ìdùnnú lénìí yìí, jẹ́ kí àdúrà yìí ó gbà, má jẹ́ kó sùnà. Ọlọ́run mò ń bẹ̀ ọ́ ní wákàtí yìí, wọ́n láàánú rẹ̀ Ọlọ́run, wọ́n láti tóbi rẹ̀ Ọlọ́run, wọ́n láàjọ kan ṣoṣo rẹ̀ Ọlọ́run, wọ́n lá wípé ìwọ ni ọba wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀, ìwọ ló sọ pé bẹ́ẹ̀ ni tí ó sì máa jẹ́ bẹ́ẹ̀ ni, tẹ́dá ayé kan ò lè sọ pé bẹ́ẹ̀ kọ́, ìwọ lọ́ba bẹ́ẹ̀ kọ́ tí ó sì máa jẹ́ bẹ́ẹ̀ kọ́, tọ́dá ayé kan ò sì lè sọ pé bẹ́ẹ̀ ni. Má dojú tì mí, má dojú tì Yorùbá, má dojú tì gbogbo Afẹ́nifẹ́re tó nífẹ̀ẹ́ Sunday Adéyẹmọ Ìgbòho lórí kéèzẹ̀ nílé ẹjọ́ lénìí yìí. Ọlọ́run wá yọ́nú sí i, wá yọ́nú sí i. Tó bá ṣe pé ẹ̀ṣẹ̀ kan lára ìyá tàbí lára bàbá tàbí òun gangan fúnra rẹ̀ ló tojú dá tàbí tó tẹnu dá tàbí tó tìrìn ẹ̀ṣẹ̀ dá, tàbẹ́ṣẹ̀ àwa tá à ń gbàdúrà fún Sunday Igboho ní wákàtí yìí ló bá máa dènà àdúrà yìí, Ọlọ́run wá ṣe àforíjìn rẹ̀ fún wa. Ìwọ lọ́ba iná Allaha Ghafurur Rahim, ìwọ lọ́ba tí máa ń foríjìn ẹ̀dá. Àdéhùn tó ṣiṣẹ́ náà ni pé tó bá ti foríjìn ẹ̀dá tán ọ wá kẹ́nìkẹ́tọ̀lá, ó kẹ́nìkẹ́tọ̀lá. Ọlọ́run wá gbà ládùúrà ní wákàtí yìí. Ọlọ́run wá bá mi ṣàforíjì fún gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dènà oore, tó lè dènà àgbéga, tó lè mú má rojú rere ìwọ Ọlọ́run, tó lè mú má rojú rere ilé ẹjọ́ Benin Republic, tó lè mú má rojú rere orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run wá bá mi ṣàforíjì yẹn fún, wá bá mi jẹ́ kí wọ́n dá sílẹ̀ lénìí, jẹ́ kí wọ́n dá sílẹ̀ lénìí. Tí wọn ò bá wá dá sílẹ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n dá sílẹ̀. Kò sí nǹkan kan tí Ọlọ́run ò lè ṣe. Lóòótọ́ òfin wà, àṣà wà, òfin ó lágbára nítòótọ́, ṣùgbọ́n ìwọ Ọlọ́run, ìwọ lọ́lọ́run àwọn tí ń ṣòfin o, ìwọ lọ́lọ́run òfin, ìwọ lọ́lọ́run àwọn tí wọ́n ń ṣòfin lé lórí. Wá wọlá agbára rẹ̀, wọlá ilé rẹ̀ Mẹ́kà Mẹ́dínà, wọlá Bẹ́tìlà tek, wọlá àjọ kan ṣoṣo rẹ̀ Ọlọ́run, wọlá Kúránì Azim, wọlá Ànábì Muhammad, wọlá Isa, wọlá Musa, wọlá Sulaiman, wọlá Ismail, wọlá Ibrahim, wọlá gbogbo àwọn ànábì rẹ̀ Ọlọ́run, wọlá gbogbo àwọn wàlíyì rẹ̀ Ọlọ́run, wọlá àjọ kan ṣoṣo rẹ̀ Ọlọ́run, wọlá Gabas tí mo kọjú sí ní wákàtí yìí tí mo fi ń gbàdúrà lórí Adéyẹmọ Sunday Igboho. Ọlọ́run má ṣe bá mi tú sílẹ̀, Ọlọ́run má ṣe bá mi tú sílẹ̀, Ọlọ́run má ṣe bá mi tú sílẹ̀. Wala gbólóhùn la hawla wala quwwata illa billahi al-aliyyil azim, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Inna muhammaru isharada saya wa yakun lallahu kun fayakun, inna muhammaru isharada saya wa yakun lallahu kun fayakun. Subhana rabbika rabbil inshati amma yazibuna. Assalamu alal mursalin, alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.
It don't happen. It don't happen.